distance of our esteemed political leaders, I have agreed to yet again make a personal sacrifice by stepping down as the Speaker of this great assembly. Dear distinguished and gallant honorable members of this 10th assembly, occasionally we are confronted with esteemed overwhelming challenges in conflict management, but as a responsible leader, we will not bring down the legislative house. We collectively build in pursuit of justice and fairness. For those who have been unfairly verified for standing on the side of fair play, kindly take note that there will always be opportunity to right any wrong. I am entranced by the dialogue of personal messages, phone calls, public show of support, and groundswell of solidarity from a broad spectrum of our society. And indeed, our nation is blessed with great men and women of honor. It is my fervent hope that the leadership of our great party will continue to provide guidance and support for the aspiration of our people. I sincerely thank you all for your understanding and support. Just like we know that the party decision is supreme. At this point, I take a bow as your speaker, and I step down as your speaker of this great house. But before I leave, I have a little song. And I give the credit to one of our Islamic singers. Oreni, Oreni, ibi ẹlẹ́wàdé yìí náà, Oreni. Àwọn mọ̀ pé bẹ́ẹ̀ ni ká tó sáré bẹ́yìn kan mọ̀ pé bẹ́ẹ̀ ni ní ilé wa. God bless Lagos State and God bless Nigeria. Oreni lóòótọ́, Oreni. Mo ní Oreni. Oreni. Minority win majority ní Lagos House of Assembly. Oreni. Ká yọ̀yàn lójijì. Ká tún dá a padà. Oreni. Ẹ pẹ̀lẹ́ gbogbo yín látòkè désàlẹ̀ ńlẹ́. Ẹ pẹ̀lẹ́. Ẹ kú ìbára yín lójú jẹ́. Ẹ kú ìdójútira yín o. Òràrà ore náà ni. Baba Tinubu, you are doing well. You are doing well. Ọmọ olódò orin. Dara, stop sọ bẹ́ẹ̀. Ọmọ olódò òde, you are doing well. Bàbá ṣe fẹ́ sọ wípé ẹ mọ̀ sí yíyọ tó fà yọ fúró ní àkọ́kọ́ tó yọ Obasa. Tinubu. Ibẹ̀ bàbá yé ilẹ̀ Yorùbá jẹ́dé. Ilẹ̀ Yorùbá ò ní gbàgbé yín láé àti láéláé. Ẹ bá wa bèrè lọ́wọ́ bàbá Tinubu. Mọ̀ sí bí wọ́n ṣe fọ́ iye tó ṣe kọ́kọ́ mọ́ Obasa. Ìfúdú ṣé wọ́n possible ká má mú. Bàbá Tinubu lẹ́yìn ìgbà tẹ́ wá lọ tẹ́ lọ́bọ̀ tẹ́ gbẹ́nu lẹ tẹ́ wẹ́nu ọkọ́. Ká má parọ́ ká má jalè o. Àsùnmọ́ Tinubu jura wa lọ. Ó lọ fún wa jura wa lọ. Bí ó bá wá jẹ́ bẹ́ẹ̀. Gbogbo information tó ń tèmi lọ́wọ́ ni wípé ṣé mo yí pé Obasa àti Lagos State Executive Governor Mr. Selebu Sanwó-Olú sanwó wọ́n lóhun èèyàn ti Merinda àwọn ni wọ́n pláànù ti Merinda. Wọ́n wá gbé lọ ìgbà tí gbogbo meeting wá parí gbogbo meeting tí gbogbo dédé náà wá wọnú gbogbo dédé náà wọ́n wá ní pé wọ́n ní láti dá Obasa padà. Wàláì èmi ò rírí eléyìí o. Oh boy Obasa dé o ẹnu ọba Àjàyí Ògìdì Olú oníkànga àjípọn òbomi òṣùrù wẹ́dà ẹkùn bàbá ọdẹ. Àjàyí Múdàsírù ni mò ń kí. Ó mẹ́nu bẹ̀. Ìwọ gan ni bàbá bẹ̀. Tẹ́ bá sọ wípé bàbá bẹ̀. Mo ní àmọ́ Tinubu jura wa lọ tí ò bá wá jẹ́ bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́.
Directorate. Legal Directorate. Administration of oath of the office of the Speaker on Honorable Mr. Olorin Ojiji, Obasa, as the Speaker of the 10th House of Assembly. He has elected to swear on the Holy Quran. I, Olorin Obasa, solemnly swear that in the service of the state as the Speaker of Lagos State House of Assembly, I will be faithful, bearing true allegiance to Lagos State of Nigeria at all times. I will not discriminate on the basis of religion, tribe, cause, status, or practice in practice of any form of partiality in the performance of my official duties. I will always perform my official duties diligently and efficiently. I will not engage or be involved in any activities in conflict, either directly or indirectly, with the Constitution of the Federal Republic of Nigeria as amended. I will, in the performance of my official duties, eschew and expose corruption in any of its traces in and outside the public service. I will not communicate or reveal any matter which shall be brought under my consideration or shall come to my knowledge in the discharge of my official duties to any person except as may be required for the due discharge of my official duties as the Speaker. I will always follow the path of justice, honesty, and purpose amongst all the people of Lagos State, in particular, Nigeria in general, in all I do. Help me, Allah. thank you very much, sir. Sorry, sir. Please put your signature here. Congratulations, sir. Sir, please, you have to sign the second one. There's one. Thank you, sir. Thank you. Well, good afternoon, distinguished colleagues. I want to start by appreciating my colleagues. I want to thank you for your support, your dedication, your loyalty, and your staunch belief in our party and the utmost respect for our party leaders. Distance of our esteemed political leaders, I have agreed to yet again make a personal sacrifice by stepping down as the Speaker of this great assembly. Dear distinguished and gallant honorable members of this 10th assembly, occasionally we are confronted with esteemed overwhelming challenges in conflict management, but as a responsible leader, we will not bring down the legislative house. We collectively build in pursuit of justice and fairness. For those who have been unfairly verified for standing on the side of fair play, kindly take note that there will always be opportunity to right any wrong.
I am entranced by the dialogue of personal messages, phone calls, public show of support, and groundswell of solidarity from a broad spectrum of our society. And indeed, our nation is blessed with great men and women of honor. It is my fervent hope that the leadership of our great party will continue to provide guidance and support for the aspiration of our people. I sincerely thank you all for your understanding and support. Just like we know that the party decision is supreme. At this point, I take a bow as your speaker, and I step down as your speaker of this great house. But before I leave, I have a little song. And I give the credit to one of our Islamic singers. Oreni, Oreni, ibi ẹlẹ́wàdé yìí náà, Oreni. Àwọn mọ̀ pé bẹ́ẹ̀ ni ká tó sáré bẹ́yìn kan mọ̀ pé bẹ́ẹ̀ ni ní ilé wa. God bless Lagos State and God bless Nigeria. Yorùbá, ayé ọmọ ayé èèyàn ló burú jù. Ẹ̀yin Yorùbá ẹ ṣòro bìlífù, ẹ ṣòro fọ́lọ́ níbi tá ẹ bá Merinda dé iná oore ni o. Ṣùgbọ́n ó dà pé Obasa yìí ó mẹ́nu bẹ̀ ó tẹ́ bá ń gbọ́ bàbá bẹ̀ ibẹ̀ ló ń gbé òun gangan ni. Tinubu lọ́ọ̀fù wọn jura wọn láti rí báyìí o. Ṣé mọ̀ pé Merinda wọn lé èèyàn Jídé Sanwó-Olú ni Jídé Sanwó-Olú àti Obasa wọn dẹ̀ ń kó là. Tí Obasa ò bá wá mẹ́nu bẹ̀ o kò yẹ kán dá padà pẹ̀lú gbogbo rògbòdìyàn yẹn. Báwo ni minority ṣe wá win ní majority? Èèyàn méjì péré ló stand pẹ̀lú Obasa, Àjàyí Obasa Mudashiru. Ẹ̀yin bíi 30 tẹ́ ẹ wà lẹ́yìn Merinda, Obasa dẹ̀ ń gbé yín ó dẹ̀ ṣan yín mọ́lẹ̀. Ọmọ Tinubu ni lóòótọ́. Ẹ̀sùn mọ́ Tinubu jura yín lọ. Ṣùgbọ́n Yorùbá ẹ burú o. Má tẹ̀lé ẹnu ọmọ Yorùbá o. Tó o bá fẹ́ wọná, tí Yorùbá bá ń gbé e tó ń gbé ẹ bẹ́ẹ̀ yóò jẹ́ gbéra ẹ̀ kó bá ń sa ẹ̀ kó má sara ẹ̀ jù. Wọ́n fẹ́ sa ẹ̀ wọnú náà ni o àbí sínú kòtò. Ṣé tí rí gbogbo ìgbà tí rògbòdìyàn yẹn lọ? Ẹ rí bí gbogbo wọn ṣe pariwo. Ó tó stage kan ẹ̀rù gan ba mọ̀mọ́ Merinda àti wọ ọ́fíìsì. Wọ́n bá kó ọ̀rọ̀ iná bá ti spiritual bọ̀. Ibi tẹ́mi ti bá wọn dá sí ń gbà yẹn nìyẹn. Náà gbé àfà ló ń ka ìkíní mẹ́kẹ́. Bẹ́ẹ̀ ni kìrìsìtẹ́nì náà ló ń ṣe àdúrà ló ti sáàmù bọlẹ̀. Ìkẹta náà ṣòfò wa 3 lọ́kan ní gbogbo wọn. 3 lọ́kan ní wọ́n. Ó dọjọ́ yẹn gan ní mọ̀mọ́ Merinda go to your seat. Ẹ̀rù bà mọ̀mọ́ Merinda. Wọ́n má ti fi nǹkan pa síìtì. Mọ̀mọ́ tàdí mẹ́yìn. Ẹ̀yin tẹ́ wá ń kì wọ́n láyé pé má wọrí kò sí nǹkan tó máa ṣe é lọ jókòó. Àwọn máa dúró tì ẹ́ títí. Mọ̀mọ́ Merinda ibo làwọn yẹn wá wà báyìí. Wọ́n dẹ̀ ti yín títí tó fi ojú wọn di iṣẹ́ disgrace náà ó fẹ́ máa fa ó jìnnà sí disgrace ó súnmọ́ embarrassment. Kí ló lè tẹ́lẹ̀? Ṣé bẹ́ẹ̀ náà ni power ipò wọn gírì yín tó mọ̀mọ́ Merinda? Ẹ bí calm down. Ẹ má máa tẹ̀lé ọ̀rọ̀ ẹnu àwọn èèyàn next time. Ẹ má máa tẹ̀lé ọ̀dá Yorùbá ò dáa. Kì í ṣe gbogbo wa o. Ẹ wo bẹ́ẹ̀ ṣe bá yí ara yín jẹ́ tẹ́ ṣe ń disgrace ara yín. Ẹ pẹ̀lẹ́ bàbá Tinubu. Àfi bẹ́ẹ̀ ni wípé yìí nìkan lẹ máa kọ́kọ́ ṣèjọba rí. Àkúkú rí nǹkan kan. Ilẹ̀ Yorùbá ò rí nǹkan kan mọ́. Yorùbá ò rí nǹkan kan yàtọ̀ fáwọn boys yín. Ẹ rí bẹ́ẹ̀ ṣe ń disgrace ara yín left right center. Wàláhì ọ̀rọ̀ yìí ti lẹ́tìkẹ́ ni o. Lagos State ẹ pẹ̀lẹ́ ti yín. Kí ló wí? Ìwọ tó báyìí ń wá ọ̀nà tó fẹ́ rárí wọnú kábínẹ̀tì bàbá Tinubu ṣe ó jẹ́ ya fi reverse ge. Kò sí ọ̀nà wọn tẹ̀ ti tilẹ̀kùn gan ti fi kọ́kọ́rọ́ pamọ́ ti kún àkúfà yọ ti kún fọ́fọ́fọ́. Àwọn tó wà nínú bẹ̀ gan orí bọ́n ṣe ń ṣera wọn ní pọ́blíkì. Ìwọ tó bá wá ṣẹ̀fẹ̀ gbórí wọlé freshly kó lè mọ nǹkan tó fẹ́ torí bọ̀ wá jẹ́. Orúkọ tèmi ò yí padà o. Ìyèdára kowé ni mò ń jẹ́ o. Oore ni.
ibi ẹlẹ́wọ̀dé iná oore ni minority win majority ní Lagos State House of Assembly oore ni ayin bàbá Tinubu oore ni Mr. Selebu oore ni Mudashiru Obasa oore ni mọ̀mọ́ Merinda gbogbo mọ́ ẹ fún wọ́n fún yín o alpha.